ẹ̀yin tèmi nílé ẹ má gbé kúrò ńbẹ̀ ẹ má wo Bísí Ológe show ẹ ṣáà rí. Ladies and gentlemen, announcing the arrival of Baba Omo. Àti ìyá Mama, àti Baba tó bímọ, àti ìyá tó bí ìyá tó bímọ. Ladies and gentlemen, Hafiz Abiodun Omo. Thank you. Honey glue. Àwọn olóṣù tó fọ́ sí kọ̀ọ̀kan ló lọ fọ́ Ọba Kese in the building. Muka